kò sí bó ṣe lè lọ nífẹ̀ẹ́ obìnrin tó ní ayé ẹ̀ má dá má jẹ̀mú fóbìnrin tó pé àwọn Yorùbá sọ pé tí àlọ́ bá ti lọ àbọ̀ máa ń bọ̀ sọ pé ọmọlàǹdẹ yẹn ó jẹ́ kó ba ayé ẹ̀ jẹ́ ní ọmọlàǹdẹ yẹn ọmọ kékeré yẹn tó yẹ kó gbá etí ẹ̀ kíní kan kí àwọn tó jẹ́ tèmi náà bínú ìgbà tí tèmi àti làǹdẹ máa ṣẹlẹ̀ skiti tá a ṣe skiti ni ẹni tí ó bá mọ̀ lẹ́nìí kó mọ̀ ẹ̀ pé làǹdẹ òun kọ́ wà ní sí as a skit maker mo á pè fẹ́ mo ń ṣe content kankan tó náà máa ń ya content àwọn làǹdẹ tí ń fly lọ́wọ́ ẹ̀ ká fi lò fún content tí ó bá ṣe wà ní location ẹ̀ ní wà ní ọ̀gá mi ọmọ yẹn mi wà ọmọ tóun dẹ̀ ń sọ dára ọmọ tí wà ní hotel tí mo ń sọ jìnnà sí ibà Glamour a lè ya kò sí ẹni tó bá lóun á tọ̀ tí o ti dé Glamour hotel Latif ọdún everybody àwọn ọ̀gá mi yẹn káàkọ́ di gbogbo a lè máa ya fíìmù ní location kan lè ya fíìmù mẹ́rin pọ̀ ń bẹ̀ so ó máa ń wà ń bẹ̀ dáadáa kò dẹ̀ sẹ́ni tó máa rí dára tí ò ní láìkí ọmọ yẹn kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n tí dára bá rí yín bó ṣe máa kí yín ìfà tó máa láìkí ó máa smile ọ̀gá mi máa kúnlẹ̀ akí yín á dẹ̀ ti tán sọ ọmọ táwọn àti mọ̀ kó tẹ̀ tí gbé láǹdè kan tẹ̀ lálàákùn tẹ̀ fẹ́ rí bóyá tẹ̀ fẹ́ mọ̀ rí bá ti lè bóbìnrin kan sọ̀rọ̀ tí mo like ẹ bá kí n pa á fún yín ọkọ̀ kan máa ṣẹlẹ̀ obìnrin kan máa kọ̀ dédé bẹ́ẹ̀ ṣe miss babe sí mi tí bá ti obìnrin bá tún mọ̀ pé wọ́ ó jẹ́ ìfilẹ̀ jẹ́ kí n ṣáà ní fọ́ọ̀sì ẹ̀ jẹ́ kí n tún mẹ́lò mi tí n bá taba kó tó di pé bóyá mo kọnu sí ó máa ṣe bí lọ́ọ̀pù sí mi ó máa ṣe dáadáa ṣé tí bá ti lè kọnu sí láti bẹ̀rẹ̀ báyìí ó ti tán the end ni I suffered this for years so wá jẹ́ káwọn èèyàn máa wù mí pé ọkùnrin oníra nù mo jagun ẹ̀ lábẹ́lẹ̀ títí ọ̀rọ̀ tí mo ń sọ first time tí mo máa kọ́kọ́ sọ jáde ẹ̀kí tí wọ́n á sọ tuntun fún yín ẹ̀kí sọ tuntun fún yín mo lè wà lórí sẹ́ẹ̀tì báyìí I suffered this for many years but kò sẹ́ni tó mọ̀ ju mo ṣe ń sọ lé ní jáde tí mo wà lórí sẹ́ẹ̀tì báyìí orúkọ mi lẹ́kùnrin rẹ̀ ni Abraham Adéọlá Ọlákúnlé Cole tí gbogbo ayé mọ̀ sí The Preacher ọ̀pá Mósè ọ̀pá tó lágbàmì ayé já ọ̀pá tó kan odò tó kan ọ̀hún tí ó yẹ kí tí ó yẹ tí ó dẹ̀ mọ̀ àwọn ọ̀pá kan tó bá lọ máa ń kọ̀ fún ilé yóò kan ó lọ straight ní ọ̀pá Mósè. ọ̀pá Mósè. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá. ọ̀pá Mósè yẹn ti wà online náà ṣe lọ wo. bàbá mo ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ torí mi ẹ ti dárúkọ bí orúkọ tó tó bí 4 sí 5 fún mi sìn tí mo dẹ̀ fẹ́ máa fẹ́ kẹ́ bá mi yànnà náà kí nìdí ṣùgbọ́n kí tó padà síbẹ̀ bàbá ọmọ bíbí ìlú òní sà. Èkó tí òkè ń kó ṣáà ni number 1 ni excellency ó wà kó ṣe ẹ bá wo gbogbo ìlú bí ìlú ṣe pọ̀ tó lágbàáyé ní the whole world kan tó ka 1 to 10 máa dára pé Èkó the whole world mo sọ mi sọ pé ní Nàìjíríà so Èkó tí òkè ń kó ṣáà ni ẹ bá ti dé olówó gbowó ẹbìrin pé ọ̀fìn ilé wọ́n máa sọ fún yín ọ̀fìn road olówó gbowó ibẹ̀ ní fàájì kò sí olórin tó dìde lé àwọn bàbá tí wọ́n ṣe fàájì ń bẹ̀ yẹn ẹ lọ bè lọ́wọ́ àwọn dáàdi wa Ebenezer Obey under the apple tree nédìta under the apple tree ibẹ̀ ní ẹ lọ bèrè tó bá sọ pé ìlú ajé ibi táwọn àjòjì gan ń wá tí wọ́n ń là tí wọ́n ń jẹ́yàn pàtàkì ibẹ̀ l'Èkó ọmọ bíbí ìlú Èkó nìyí ṣùgbọ́n ní ìdàkejì ìlú ìyá Iléṣà tẹ́ bá ń dárúkọ Astrop tó ń jọba lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ tí mo ti jáde. bàbá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé báwo lẹ ṣe bẹ̀rẹ̀. ẹ gbọ́ orin kan téèyàn kan kọ ni ó ní ojú ẹni tó máa là á rí yọnu ojú ẹni tó máa là á rí yọnu ṣeríṣẹ́ fíìmù ọ̀lẹ ò lè ṣe. ọ̀lẹ ò lè ṣe.
ayé ìgbà kan lásán pé àwọn ọ̀lẹ ló ń ṣiṣẹ́ fújì ọ̀lẹ ló ń ṣiṣẹ́ fíìmù ọ̀lẹ ò lè ṣe iṣẹ́ fíìmù tó bá lákìkanjú ẹrú ló máa ṣe ń bẹ. ṣe fíṣọ̀n tó wà nídìí iṣẹ́ yìí kò ń ṣe mo kàn ṣí ṣọ́ọ̀bù mo kọjá sí mo dẹ̀ ń dóde pé mo fẹ́ sáré tajà kí n rè kò ṣiṣẹ́ fíìmù iṣẹ́ fíìmù oúnjẹ tó máa jẹ lọ́jọ́ iwájú ló ń pèsè sílẹ̀ fún rẹ̀. ẹ jẹ́ kí n fi tọ̀ọ̀tọ̀ dárúkọ àwọn ọ̀gá mi kan ẹwà àwọn Yínká Quadri ìgbà tó ti ń jẹ́ má sọ mọ́ mi tí wọṣẹ́ ìfúnlẹ̀ ni màá tí wọ́n tó máa ń kọjá níwájú ilé wa lọ́fìn wọ́n ní fámìlì kan bẹ́ẹ̀ ta ni èmi tí ẹ̀ mọ̀ wọn dáadáa ń gbà ní má tó ṣe fíìmù yẹn kọjá àwọn dà ok ilé ẹni tó máa ń wá yẹn gangan bàbá wọn yẹn àjọ máa ń wọ́n ní ṣọ́ọ̀bù nílé ọ̀dọ̀ wa gangan ilé wa ní Èkó ìyẹn ìyàwó tí bàbá yẹn fẹ́ yàwó yẹn àwọn ní ṣọ́ọ̀bù ní ibi tó ti ń ta àwọn tó wẹ̀ nǹkan kan ẹwà àwọn bàbá yẹn ìgbà tó ti ń jí àṣẹ ìbọ so kí àwọn bàbá yẹn sì máa gbádùn káwọn kan máa bínú ẹ ń pé àwa fẹ́ pa àwọn ènìyàn ẹ wo ọ̀gá Bello ẹ wo àwọn ìyá Rainbow ilé wa gbogbo 98 tí mo sọ pé lọ́fìn ilé wa ló ti ń ṣe rìhásà àwọn ìyá Rainbow ilé wa agboolé kó ẹ wo ọdún táwọn àwọn ìyá yìí tí wọ́n ti àwọn tó jẹ́ ìyá iṣẹ́ yìí nìyẹn táwa bá tẹ̀lé àjìyà àwa tún sì gbádùn àwọn tó wá ń sìn lọ́kọ̀ àwọn kéré ìyà tó wà ní iṣẹ́ fíìmù ṣe kékeré ṣùgbọ́n ó dàbẹ́ pé kéèyàn máa pinlẹ̀ ọjọ́ alẹ́ sílẹ̀ ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ àṣẹ tí wọ́n rí ẹ̀ jẹ ṣe mọ iye àwọn tí wọ́n jẹ ìyà àṣẹ tí wọ́n rí èrè iṣẹ́ yìí jẹ kò ṣe pé ó mú àwọn náà wọ́n gbìyànjú ni inú gbìyànjú dẹ́kẹ̀rì orí máa ń wà ń bẹ iṣẹ́ fíìmù fẹ́ sọ àṣírí kan fún ilé ni mo wà ní kékeré mo ti máa ń làlà ẹ̀ èmi máa ń làlà ní pé má ti sùn bá màá láàrín pé mò ń ìgbà tó tún tó stage kan I was still mo wà ní primary school lóṣòdì because Èkó la bí mi sí but 1979 ni mo move lọ sí ilé wa lóṣòdì àkọ́lé lóṣòdì bẹ́ẹ̀ mother side mi ni máa ń kó àwọn ọmọ àdúgbò àwọn tàjọ ń gbélé jọ ó yá ìwọ ṣe bàbá ìwọ ṣe kinní kan but mi ò ronú débẹ̀ pé ibi tí mo ṣe ń padà lọ nìyẹn vision ti rẹ pé láti bẹ̀rẹ̀ ni mo lè sùn máa kọ́ máa lálàá pé màá tún rẹ́rìn lójú ayé gan bí tí mo máa tí mo fi tọ́ débi tó yẹ pé ó lámì ò lápẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn nǹkan tó wà níbi òun ṣe kékeré ṣẹ́ríṣẹ́ fíìmù tó bá ṣe dé level kan ádàbẹ̀ kò sá padà kí nìdí Akin ló ń ṣiṣẹ́ fíìmù nígbà tó bá ń ṣe wàhálà tó rèé táwọn ọmọ tí ò dẹ̀ tó ẹ lọ́jọ́ orí tí ò tó ẹ nípò tí ò jẹ́ nǹkan kan tó dẹ̀ ń wá tó ń ṣe sí ẹbẹ ní pé Ọlọ́run làwọn. Àwọn ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀ àìpẹ́ bí ọdún mélòó kan sẹ́yìn tó yẹ pé mo dénú lé báyìí omi ń bọ́ lójú mo ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run ọ̀nà mi mú wa mi ò lè lọ síbòmí nítorí pé iṣẹ́ fíìmù iṣẹ́ tí àwa yàn láàyò ni tí Ọlọ́run dẹ̀ fọwọ́ sí ṣùgbọ́n nínú ìrìnàjò ẹ̀dá o lè kọ ẹ̀wọ̀n nígbà tó bí ọmọ nígbà tí wọ́n bí ọmọ àwọn láfa máa wá àwọn ni ọmọ ìyá aṣoríire ọmọ ìyá alálùbáríkà ó yẹ sanwó ọmọgọ ó yẹ sanwó gbá ó yẹ sanwó kìnìkan even gan wọ́n tún lè gbé lọ sí ilé babaláwo kọ́ lọ wọ àkọsẹ̀jáde kan ọmọ yẹn máa kọ́ gbolé tó wà ládùúgbò yìí ṣẹ̀wọ̀n pọ́ ọmọ yẹn ó lè dàgbà kó kú kó má kọ́lé ẹyọ kan so bẹ́ẹ̀ náà ni ìrìnàjò ẹ̀dá ṣe jẹ́ nítorí pé Bíbélì sọ pé tìbí tirẹ̀ la dálé ayé wọ́n máa ń pe àwọn èèyàn kan ní arógbòbògbò jẹ́ wọ́n tún wá ń pe kinní kan ní èèwọ̀ ògo arógbòbògbò jẹ́ ẹgbẹ́ kan
èèwọ̀ ògo ẹ̀gbẹ́ kan ṣẹ́yìn nǹkan méjèèjì ó lágbára nínú ìrìn àjò ẹ̀dá. Tí ẹ̀dá bá bẹ̀rẹ̀ ìrìn àjò nǹkan tí ipa òbí ṣe dánú ayé ọmọ ni. Àwọn tí wọ́n bá ní òbí tó bá wọn sáré ìrìn àjò ayé wọn ẹ jẹ́ kó máa yin Ọlọ́run. Àwọn tí ó bá tún ní náà kó wá àánú Ọlọ́run kan. Nítorí pé bí wọ́n ṣe ń dàgbà àwọn kan ti wo òwú ẹ àwọn kò ní tó mi kò dẹ̀ ní jù mí lọ kò ní tó ọmọ tí mo bí kò dẹ̀ ní ju ọmọ tí mo bí lọ. Wọ́n á dá ìrìn àjò yẹn rú á dàbí ẹni pé ó mọ̀ ṣe lójú aráyé. I face a lot nítorí pé kí ni ilé ọlá dùn ilé ọlá tún lágbára. Ilé ọlá ó ṣe kí ni ó dùn ó tún lágbára. Ibi tí mo ti jáde mo mọ̀ àwọn alágbára ló wà níbi tí mo ti jáde. So àti wá dìde ní ibẹ̀ yẹn ó lágbára. Kọ́lọ́run tó wá ṣàánú kí mọ́mí wa tó dé pé tí mo fi ní mo kúrò lóṣòdì mo kúrò nílé wa lọ sóṣòdì yẹn kó tó wá dé pé ẹni tó fẹ́ wá bí another mẹ́ta mi padà. Àwọn mẹ́ta ló wá ń ṣe dáadáa nísìn but gap tá à ń sọ yẹn kò ń ṣe kékeré ó gùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sì wò sí tó wà Nàìjíríà nu wọn ṣá. Nǹkan tí mo fẹ́ mú jáde ni wípé ṣe rí iṣẹ́ tó yàn láàyò ó dó sẹ́gbẹ̀ẹ́ kan. Ogun bí tó ti jáde ó dó sẹ́gbẹ̀ẹ́ kan. Ogun àdúgbò tó wà ó dó sẹ́gbẹ̀ẹ́ kan. Ogun àwọn tó ń bá ṣiṣẹ́ iṣẹ́ alágbára ni iṣẹ́ tá à ń ṣe. Àwọn kan wà kọ̀ wọ̀ ṣùṣù báyìí àgbà ogun tí wọ́n fi kún tí wọ́n kàn lè máa tọ̀nà sókè. So iṣẹ́ yìí iṣẹ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run ni kí wọ́n gbọ́dọ̀ súnmọ́ kí wọ́n wá ojú Ọlọ́run if not wọn ò ní gbóhùn yàn mọ́. Ó máa dúró tán pé kò ní easy o ṣùgbọ́n nígbẹ̀yìn dúdùn lọ́sàn máa ń sọ. Àti jẹ mo ti fẹsẹ̀ rìn láti Ìlàsàmàjà ìgbà mo ṣe ń gbé Kétu English film náà Narrow Escape tó gbé Saint Obi jáde àjọ lọ ṣe ń gbà ẹni Fẹ́mi Ògèdèngbé tó wà l'Amẹ́ríkà tó ń gbé l'Amẹ́ríkà tó relocate sí ọ̀rẹ́ mi tó dáa ni ọ̀rẹ́ gidi ní àjọ wà lọ́dọ̀ Sakamata òun ló ṣe PM báyìí jọjọ́ rẹ̀ tó wọ́n dẹ̀ fi wá sílẹ̀ ní church yẹn torí church yẹn àti ń ṣiṣẹ́ látàn àrọ́wá di 5 wọn náà máa bẹ̀rẹ̀ program sí sanba lé wọn jáde wọ́n kọ̀ wá dákẹ́ wọn sọ fẹ́ anybody mọ́tò tó fi gbé wa wá akọ̀wé mọ́tò yẹn wọn náà fẹ́ rí páàkì ní wọ́n fẹ́ ṣe sábìsì bí wọ́n ṣe sá lọ ni owó tó dẹ̀ wà Genevieve kan náà Genevieve ó ṣe ń pọn báàgì kiri ó wà ní sukùn gbà yẹn Genevieve kan náà èmi òun Alasco wà ibo kò Fẹ́mi Ògèdèngbé àjọ jókòó owó tèmi mi ti fi ra pure water ra kíní kan ìkọ̀sá tí ń dúró pé tó bá ṣe tán máa fún wa lówó ní ṣẹ́wọ̀n kan dẹ̀ fi wá sílẹ̀ Narrow Escape mi lè gbàgbé sórí yẹn láyé wọ́n já wa sílẹ̀ ní Ìlàsàmàjà owó tó kù lọ́wọ́ mi ò tó nǹkan kan mọ́ láti fi sẹ́yìn láti Ìlàsàmàjà di Fàdèyí láti Fàdèyí mọ̀ṣẹ́ wàá fi change òkú lọ́wọ́ mi wọ́n mọ́tò dé Kétu mo mí ẹlẹ́ẹ̀lẹ́dẹ́lẹ́ ni ṣé èyí tó máa dé location ni tí tọmọ kan tó kọ̀ wà fortunate ní àárọ̀ kan tó kọ̀ máa dé tí wọ́n máa ti bí ẹni pé òun lọ́lọ́run kọ́kọ́ dá lóhùn tó máa jókòó sí location tó máa dá lóhùn tó máa treat wọ bí trash tó máa treat òun bí ọba tó bá délé tó bá rò á fẹ́ sun ẹ́ pé wá ṣiṣẹ́ yìí ṣé kò ní kó mú fáwọn kó omi ṣòfò àbí ṣé tó máa lọ sí location jẹ́ pé àìjẹ àìmú ni àwọn ìtọ́jú ẹ̀kọ́ fún ẹ tó ní fún ẹ mo ti rọ́jọ́ tó ẹ pé ṣé mo mọye ọdún tí mo fi fowó mi sanwó mọ́tò owó yàrá àbí tó máa kó ọmọọṣẹ́ lọ sí location torí àwọn tó fẹ́ bá àwọn ọmọ yẹn sùn tó máa tún sọ wọ́n dọ̀tá ẹ̀ ọmọọṣẹ́ tí wọ́n mú wá sí location tó máa sọ wọ́n dọ̀tá ẹ̀ tó máa tún dìtẹ̀ ẹ̀ location mo ti sálẹ̀ there is one film tí Murphy Àfọlábí tó ṣe Ìbò sí òru mo ti sá wa lérí nítorí owó wà nǹkan báyìí so a lot of tabanika sọ ilẹ̀ máa fàya ọjọ́ ká jẹ ká máa mú ṣọ́jọ́ tó máa dìjà tó máa kúrò nílé tí ìyàwó àtọmọ wà nílé tó máa délé tó máa pé dáàdì ẹ̀ káàbọ̀ tó ní lẹ́yìn kankan múlẹ̀ ni
ẹ mọ̀ pé iyì ẹ̀ ni pé kí èèyàn jáde nílé kó padà dé kó jáde kó padà dé kó bó ṣe kọ́bọ̀ ni kó filẹ̀ tí wọ́n ti dín pò fọwọ́run alẹ́ nu fọwọ́run alọ́la ẹlẹ́sìn nìyẹn. So iṣẹ́ tíátà kò ń ṣe iṣẹ́ ọ̀lẹ o ẹni tí ó bá já kí n kò lè dúró ń bẹ̀ kò lè ṣe ọjọ́ èmi wà tẹ́ pé ọjọ́ kan lẹ́jọ́ dá o máa lo 3 days in location yẹn àwọn kan máa dé tó kọ̀ dé lánàá wọ́n máa dá ìjókòó náà wọ́n máa dáhùn yẹn lọ mi ò sọ àwọn bàbá o àwọn ọmọ kan tó kọ̀ dé lánàá tó pé social media ti sọ wá dọ̀gà báyìí sí change there ti wà ńlẹ̀ wọ́n kọ̀ gbé ìjókòó nípa lágbájá ń kánjú wọ́n máa gbá ká mú ni ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé ìtàn yìí ní ti yàtọ̀ sí tànù àwa máa ń lọ location tá a tún máa fún PM lówó ni pé àáfà báwo ni màá tún kọ́ ọmọọṣẹ́ dání tó mo lọ ọmọọṣẹ́ tó pọ̀ mo ti ní group láti 2005 ṣùgbọ́n àwọn ọmọ yẹn tó bá ti bọ́ ta báyìí pé lágbájá ní ìbáyìí pẹ́ wọ́n ti fẹ́ lọ ni ṣe rí pé ọ̀tọ̀ pé iṣẹ́ tó ń ṣe ọ̀tọ̀ pé o tún lọ ọmọọṣẹ́ ogun mí nílẹ̀gbẹ̀ẹ́ wàá fèsì ogun ti family wàá fèsì ogun ti àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ ogun ọmọọṣẹ́ pé ọmọ kọ́kọ́ dé wá ọmọ yẹn wá ṣe dáadáa ọ̀gá wá fún látẹ̀ńṣọ̀n ọ̀gá yẹn tí ó bá dúró dáadáa ọmọọṣẹ́ ti mú ọkọ mi lọ lé babaláwo. ọmọọṣẹ́ yín. bẹ́ẹ̀ ni èyí tó ti mú lọ sí ọ̀dọ̀ wòlíì ọ̀tọ̀ tún ní àwọn yẹn wọ́n tẹ̀ pọ̀. báwo lẹ ṣe ń mọ àwọn nǹkan wọ̀nyí. Bíbélì sọ pé àṣẹ Olúwa ń bẹ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ bí mo ṣe wà ń ṣe mi gbọ́dọ̀ ṣe nǹkan ìkọ̀kọ̀ tó pọ́ lọ́wọ́ fẹ́ kí n lọ sínú náà ó máa ti bá mi wí àṣírí máa tú. Bẹ́ẹ̀ náà ni téèyàn bá ṣàìdá sí mi lọ́nà kan àbí ọ̀nà mi máa mọ̀ mo dẹ̀ láńgẹ́lì mi wọ́n máa ń fún wọn lẹ́gbàá wọ́n máa sọ pé ọ̀gá yẹn ò dáa ó wíkẹ́ẹ̀dì ó ṣe kinní kan no tó pé mímọ́ ni. ṣé nígbà tí ọmọọṣẹ́ yìí tó wá mú orúkọ yín lọ sílé babaláwo ṣé ẹ pè é kùn fún ọ̀tẹ̀ pé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí torí báwo ọgbọ́n òun lè dá sí ibi bẹ́ẹ̀. ṣe rí gbogbo àwọn mẹ́rin tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n jọ ṣe tán ni mò ń gbé yàn kan láwọn lórí tí wọ́n jọ ṣe kò sí tó jẹ́ nǹkan kan di iṣẹ́ ìdè ni tó mo sọ fún Ọlọ́run pé tó bá ń pé báyìí ni kò ṣe rí àṣẹdẹ ni òun làwọn kan rí inú wọn tó fi sọ pé ọ̀gá yẹn wọ́n tún ká pé ọ̀gá yẹn. ṣẹlẹ̀ ṣe rí àwọn wọ̀nyí. ẹ mọ̀ pé ìbànújẹ́ ni wípé ẹni tó jìyà ṣe fíìmù tó náwó tó jìyà tó kẹwàá ilẹ̀gbẹ̀ẹ́ títì kó máa lọ sun àgbàdo kó máa pè tán pé ìgbà kan náà ṣáà ti tẹ̀lé àwọn òun ráwọn òun àtàwọn ọmọ fìjọ sùn sótẹ́ kan wọn á jẹ ṣe kinní kan ẹ mọ̀ pé ìbànújẹ́ lè fún tó pé gbogbo ohun tó bá ń ṣe ilé ayé ẹ kò sẹ́ni tó pé o ṣùgbọ́n jẹ́ kí ọwọ́ ẹ̀ kó mú. mo ti wà níbì kan rí mo wà ní K2 lọ́fíìsì mi àwọn iṣẹ́ mi dẹ̀ ń ṣe mítìn mi ní my 12 ẹ̀mí Ọlọ́run sọ pé dìde máa lọ mọ́ pé kí ni fẹ́ kọ́ máa lọ báyìí òun ló dá pé kéèyàn súnmọ́ Ọlọ́run ní ìwọ̀nba kan èmi lẹ́yìn tó máa ń bè mí sọ̀rọ̀ ọjọ́ tí má ti ṣàìgbọ́n ni máa ń jẹ gbà ẹ̀ lọ ṣe nǹkan báyìí tó bá tètè ṣe máa ń jẹ gbà ẹ̀ Ọlọ́run dáríjì mi mo kàn dìde ní kí n máa lọ my 12 kí ni fẹ́ lọ ṣe my 12 mo ṣe gbọ́kadà púú tí máa dé iwájú ilé ọmọọṣẹ́ mi tó ń níbi apalọ mo kò bá wọn tó jọba yẹn kí dẹ̀ ní ogun tí ẹni tí mo sọ lẹ́ni sínú ẹ̀ ti ń dùn ìwọ wá iṣẹ́ báyìí lọ ṣe nídìí iṣẹ́ fíìmù kò lè rọ́nà lọ bọ́ ìsọ mi dọ̀tá ni mo bá fà á títí mo tún pẹ̀ gbẹ́ pé ẹ rán ọmọ yìí lọ́wọ́ ẹ fún lówó kó ṣe báyìí owó tó bá ń gbọ́n sí wọn máa rẹ́rìn ibi tó wà ní tó pé nísìnyí ló ẹ̀ṣẹ̀ wà ń dúpẹ́ mo kàn bá gbọ́n níbi tí wọ́n jókòó sí tọ́ mo á pè wọ́n lórí ọ̀kadà mo ní ẹ kú iṣẹ́ o wọ́n tún ká ni bí kàn ṣe pè mí lórí fóònù ọ̀gá ẹ máa ń ṣoògùn gbogbo nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ìkan ní wọ́n bá sì ń ká bòlóbòlóbòló ọ̀gá ẹ máa ń ṣoògùn mi ò ṣoògùn tó bá ń ṣe nǹkan kan lọ́wọ́ báyìí táwa bá ti sọ fún mi mo lè gbé fún ẹ lọ lágbájá ẹ kú iṣẹ́ o ọmọ bẹ̀ sì ń kà fún mi ni kò ń ṣe èmi ẹ̀mí inú mi ló máa ń sọ̀rọ̀ fún mi but àwọn èèyàn máa ń bìlì pé bí abá kan ọmọọṣẹ́ mi kan tó bá ti gbọ́dí sí ọmọ ọmọ rẹ́rìn mi tó wà ní mo bẹ̀rù yín o àjọ̀nù ni yín
torí pé ó ní kó tó ṣẹ̀ àti mú ní rí mo lè sùn kí n lálàá Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ gan-an nínú àlá mo pé nǹkan báyìí ṣẹlẹ̀ tí nǹkan bá máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mo ti gbàdúrà síwájú tí nǹkan bá máa ṣẹlẹ̀ màá kọ́ ọ̀rẹ́ ẹni pé àṣọ nǹkan t'Ọlọ́run fi hàn mí lọ́jọ́ kìíní àná ni so nǹkan kan kì í bá mi lójijì ìgbà tí tèmi àti Làǹdẹ̀ máa ṣẹlẹ̀ skiti tá a ṣe skiti ni ẹni tí ó bá mọ̀ lẹ́nìí kó mọ̀ ṣe pé Làǹdẹ̀ òun kọ́ wà ní sí as a skit maker mo á pè fẹ́ mo ń ya content kankan tó náà máa ń ya content ẹ̀wọ̀n Làǹdẹ̀ ti ń fly lọ́wọ́ ẹ̀ ká fi lò fún content tí ó bá ṣe wà ní location ẹ̀ ní wà ní ọ̀gá mi ọmọ yẹn mi wà ọmọ tóun dẹ̀ ń sọ dára ọmọ ti wà ní hotel tí mo ń sọ jìnnà sí ibà Glamour a lè ya kò sí ẹni tó bá lóun actor tí ó ti dé Glamour hotel Latif ọdún everybody o àwọn ọ̀gá mi yẹn káàkọ́ di gbogbo a lè máa ya fíìmù ní location kan lè ya fíìmù mẹ́rin pọ̀ ńbẹ̀ so ó máa ń wà ńbẹ̀ dáadáa kò dẹ̀ sẹ́ni tó máa rí dára tí ò ní láìkì ọmọ yẹn kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n tí dára bá rí yín bó ṣe máa kí yín ìfà tó máa láìkì ó máa smile ọ̀gá mi máa kúnlẹ̀ akí yín á dẹ̀ ti tán ṣe ọmọ táwọn àti mọ̀ kó tẹ̀ tí pé Làǹdẹ̀ gan tiẹ̀ lálàákùn tiẹ̀ fẹ́ rí bóyá tiẹ̀ fẹ́ mọ̀ rí so ìgbà tí sílẹ̀ jẹ́ wá ṣẹlẹ̀ ó bóyá dé ni mo ní wà ní ọ̀gá mi ẹ̀yin náà ẹni tó ṣe ìyàwó mi dé dáadáa mo ní stop nonsense dáadáa ṣe bàtà wá ṣetán tá a ti parí iṣẹ́ tó lọ sóòtẹ́ tó wá délé lọ́jọ́ kejì mo ní ọ̀gbẹ́ni yá tẹ̀ ya nǹkan tó lè fly nǹkan tí mo fi káwọ́ kò ní nígbà tí àwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ gbogbo àwọn tó kọ kọ́mẹ́ǹtì sábẹ́ tó kọ kọ́mẹ́ǹtì tí ò dá yẹn mo mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n ìkan ni wọ́n sì wá dọ̀bálẹ̀ tó bẹ́ẹ̀ mi ní ibi tá a wà yìí níbi oṣù kò tí ì doṣù kan sí ibi tó ti ń dọ̀bálẹ̀ tó ń bẹ́ẹ̀ ni bíi káwọn èèyàn fọ̀ bọ́ọ̀lù ẹ̀ kó má gbà ṣe àwọn kan ti máa fọ̀ bọ́ọ̀lù yẹn wọ́n ti pẹ́ ní ìtútù nǹkan tó lè bàbá ká ṣe ẹ̀tọ́ lè bàbá ká dán wọ́n lè bẹ́ mi dán tó pọ́n pé máa ń kàn bá kò gba rẹ́dẹ̀rẹ́dẹ́. mo tẹ̀ sí fẹ́ bọ̀ mo fẹ́ àárín nǹkan tá à ń sọ kí tó padà síbẹ̀. so ká má fọ ọ̀gùn bí irú àwọn nǹkan tó pé iṣẹ́ wọn pé tẹ bá lọ sọ́jà tẹ bá ra tòmátò àwọn tòmátò kan wà tẹ bá kọ́kọ́ wù lọ́ọ̀kan báyìí tẹ bá wo bíbá yìí ẹ̀ báyìí ó máa fáìn bọ̀ tẹ bá wo ẹ̀yìn ẹ̀ báyìí ó ti bàjẹ́ ìwé ẹ̀ ní láìfù kan lára àwọn ọmọ yẹn tó lọ́n kọ̀ọ̀kan lábẹ́ kọ́mẹ́ǹtì ẹ mọ̀ pé àwọn ẹni ìbí dẹ̀ máa ń wẹnu kún ara ni èèyàn kan ló ń káwọn èèyàn pé ìwọ náà lọ kọ báyìí àá ò mọkùnrin ẹni mo ti lọ bá ń gbà kan a máa pe àwọn ọ̀rẹ́ mi síṣẹ́ kò ní pè mí síṣẹ́ mi wà ní dẹ́kẹ̀ ó ti jogún mi o ibi tí mo fi dákẹ́ ẹ̀yìn tó kó máa jẹ gbà kí ló dé tí mi ṣe kí n pè síṣẹ́ ju pé bó ṣe máa ń múra wẹ̀ náà mi ò lè bá wíná tó gbogbo yàrá tó wà ní Glamour yẹn kò sí tí ó ti tọ́wọ́ ń bẹ so mi fẹ́ lọ síbẹ̀ yẹn so ìgbé ayé ẹ̀ kí n kàn kí ni tó bá dẹ̀ tọ̀rọ̀ ẹ̀dẹ̀ ara kí ní kan gbà ìyọ́ wà ní ara àwọn tó lọ ń kọ nǹkan púpọ̀ sí comment section sẹ́ àwọn tó ń ṣe gbogbo sẹ́yìn jùyàn bíi 2 sí 3 lọ ìwọ náà lọ kọ tiẹ̀ ìwọ náà lọ ṣe kinní kan àti K2 àti kinní yìí most of them bọ̀tí tó ń jẹgba báyìí nítorí pé èèyàn ní ṣàbùsẹ̀ mi kó má jẹgba ẹ̀ nígbà táwa nǹkan tí mo wá fẹ́ mú jáde ni pé kọ́ńtẹ́ǹtì yẹn tá a ṣe ń gbà yẹn tó flight gbogbo àwọn yẹn pariwo wọn náà bá ẹ̀yin náà wà láwọn tó báyàwó Làǹdẹ̀ sùn ẹ̀yin ní nọ́mbà 2 ẹ̀yin ní kinní kan àwọn géèmù iṣẹ́ tá à ń ṣe nìyẹn ọpọlọ ẹ gbọ́dọ̀ ṣì tó bá lọ́pọlọ máa ṣẹ́rù di iṣẹ́ tá a wà yìí ọ̀tọ̀ ni pé inú ẹ máa gbọ́ ọ inú ibìkan nínú Bíbélì sọ wípé ẹ̀gbọ́n bí ejò ṣe wọn pé ju nǹkan tó dangerous rẹ̀ ó tún wá sọ pé ẹjọ́ oníwà tútù bí àdàbà ṣe pé nǹkan méjì yẹn takora wọn ṣùgbọ́n Bíbélì ló sọ ó tún sọ níbi kan ó ní má ṣe dá aṣiwèrè lóhùn ìgbà tó tún wá tẹ̀síwájú ó ní dá aṣiwèrè lóhùn kó má bàa rọ bóyá pé òun gbọ́n ẹ lọ sínú ìwé òwe kẹ́ lọ wò do you understand my point? ó yé mi bàbá. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní má ṣe dá aṣiwèrè lóhùn kó má bàa dàbí ohun tiẹ̀ ìgbà tó tún wá lọ nídìí ṣe kinní náà ó tún wá ní dá aṣiwèrè lóhùn kó má ṣe wọ́n gbọ́n lójú ara òun
can you see so náà ni pé èèyàn gbọ́dọ̀ wọ́n ní ọmọ ọ̀dọ̀ fọgbọ́n ṣe when you are working at the same time you must open your brain so ó fly àwọn èèyàn pè mí lamẹ́ríkà pè mí káàkiri àwọn kan tiẹ̀ send ẹ̀ sí mi tó bínú àwọn kan tiẹ̀ sọ pé ọmọlàndẹ yẹn ó jẹ́ kó ba ayé ẹ̀ jẹ́ ní ọmọlàndẹ yẹn ọmọ kékeré yẹn tó yẹ kó gbá etí ẹ̀ kíní kan irú àwọn tó jẹ́ tèmi náà bínú kó nǹkan tó ṣe yóò da irú ọmọ kékeré yẹn mú ẹni náà first born ẹ̀ wà tí ẹ̀ lẹ́gbẹ́ náà wà ló ń bá ṣe nọ́sẹ̀sì yẹn but tẹ bá wo ayé àwọn bàbá wa yẹn náà àwọn mo fọ̀rọ̀ dárúkọ wọn Barrister àti Kollington náà gbogbo bó ṣe máa kọrin búra àwọn tẹ́ ń ṣe yẹn tó bá tún débi tó máa ti jókòó wọn á tún jẹun á tún jọ ṣeré pọ̀ Jimmy kì í ṣe wa ni èèyàn kò ń ṣọ̀tá ara wa gbogbo wa Landensin tí n bá ọgbẹ́ni bolówó yẹ ò pé ní kíní kan fi hàn. ẹ fi yé wa pé lẹ́yìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ẹ̀yin àti Lande torí Lande padà ṣe fídíò tó sọ pé tó sọ oríṣiríṣi kí n má sọ. ẹ jẹ́ Jimmy kì í ṣe wa ṣe àwọn pàǹkan content creator they always want to enrich their pockets but èmi ò gbọ́dọ̀ wá tún wá respond òun ti rí as avenue fóònù ni plan ọ̀tọ̀ but wà tó pé ó lọ òun fẹ́ tẹ̀lé trend yẹn kó lè máa fi kó ó ti yẹ kí fáǹsì ẹ lè máa ga kápò ẹ lè máa ga ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ wá ṣe bẹ́ẹ̀ nítorí age wise àti ipò tí mo wà. bàbá àgbáyé àdálẹ́ sà. àmín. bàbá ẹ má bínú pé mo fi ọ̀rọ̀ gé nǹkan tí ẹ ń sọ lọ torí tá bá ní ká jókòó sórí ibi tí ẹ sọ ń sìn tá máa fi wà bí tá máa fi lo bí 6 hours a sì máa sọ ọ̀rọ̀ yìí nípa ti Lande àti ìyàwó ẹ̀ àti bàbá tí àti ẹ̀yin torí nígbà tí mo rí fídíò yẹn mo wò báyìí pé ṣé àwọn nǹkan wọ̀nyí lè ṣẹlẹ̀ ṣá mo rò sọ́tún mo rò sósì bọ̀ nígbà tó yẹ pé mi ì sí ńbẹ̀ kò jẹ́ kí n lè rí bí nǹkan yẹn ṣe lọ ṣùgbọ́n nígbà tẹ́ ti wá bá wa sọ́ọ̀sì tí mo dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá wò nǹkan yìí a wá yé wọn pé òun ṣe ojú tí àwọn èèyàn fi rí nǹkan yẹn tó fi ń rí tẹ́lẹ̀ lọ́ máa fi máa rí sìn àwọn náà mọ̀ pé yes nǹkan tó dọ́gbọ́n ṣẹlẹ̀. sọ̀rọ̀ ẹ má bínú ẹ kì í sọ kinní kan fún yín àwọn ọlọ́pọlọ èèyàn torí wọ́n pé wọ́n mọ̀ pé strategy iṣẹ́ wa ni ṣùgbọ́n àwọn kan wà wọ́n kàn rìn ní empty skull máa ń pè wọ́n tọ́bákọ̀ ti rí nǹkan wíì ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí wọ́n tán Ọlọ́run ní jẹ́ kí àwa ò gbàdúrà kí wọ́n tán ẹ gbọ́ olórin kan sọ̀rọ̀ kan láì no ẹ kì í sáré fi Your Excellency kì í fi ṣe àpèjúwe máa yẹn mo kẹ́kọ̀ọ́ méjì lára wọn Bọ́lá Ahmed Tinubu akọni ni ẹ̀kọ́ méjì gbogbo ọjọ́ ayé ni màá fi ń rò mo rí kinní kan nípa ẹ̀ ó ní I'm a politician nígbà táwọn èèyàn bá ń bú mi kí màá máa dá wọn lóhùn why tí mo máa ṣe yà sí ìdíṣẹ́ politics ó ti dandan káwọn èèyàn bú wa iṣẹ́ tá à ń ṣe agbọ́dọ̀ gbẹ̀gbìn ẹ wá gbóṣùpá tí mo sọ ẹ̀ lẹ́ẹ̀kan ṣe bá gbọ́n kó kọrin kan ní nínú ẹ̀gbin lọ láǹgbé o nínú ẹ̀gbin lọ láǹgbé gbogbo ajá tó ń gbó ẹni títì tó bá dúró tó bá ń dáhùn lóò ní débi tó ń lọ gbogbo wèrè tó bá ń lọ títì tó bá dúró tó ń wò wọ́n tó ń fún tó ń ṣe tí wọ́n náà fún ọ lésì ìwọ náà dàbí tí wọ́n ní òní débi tó ń lọ àkókò tí ilẹ̀ máa fi ṣú nǹkan tó máa fọjú ayé ẹ̀ ṣe ni àwọn adáwèrè àtàsínímọ́ lóhùn no tó bá fẹ́ débi tó ń lọ o gbọ́dọ̀ lára láti gba ẹ̀gbin tó bá tẹ́lẹ̀ àti gbẹ̀gbin òní jẹ́ nǹkan kan lórílẹ̀ wàá pọ́n láṣọ ni àwọn ẹ̀gbin kan wà èèyàn máa ń kọ̀ àwọn ẹ̀gbin kan wà ó gbọ́dọ̀ kọ̀ tó bá kọ̀ ó máa fún ẹ ní ìṣubú bóyá o ti wà ní òun lọ sí level 10 wá ti wà níbi level 8 wá dúró kọ ẹ̀gbin yẹn o lè já padà sí level 4 ṣùgbọ́n àwọn ẹ̀gbin kan wà wàá kọ̀ tó bá ti kọ̀ wá kú bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbọ́dọ̀ pẹ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀gbin kan wà má kọ̀ọ̀kọ̀ rí kò ṣe bí ẹni tí ò rí gbọ́ kò ṣe bí ẹni tí ò gbọ́ ṣe rí àwọn irú àwọn tí tó máa ń lọ comment section tó máa ń tépè tó máa ń ṣe kinní yẹn irú wọn ò lè tán lórílẹ̀ àlàyé kò ń ṣe àwa lẹ́ni àkọ́kọ́ so you understand
àgbàdúrà kí irú àwọn bẹ́ẹ̀ yẹn kan tán because àwọn èmi gan owó jẹ ó máa lọ yá dátà láti fi ṣe nǹkan tó fẹ́ ṣe ni but dátà yẹn dẹ̀ làwa need so ọlọ́run dẹ̀ jẹ́ kí owó wọn tán ẹ ṣàmì ọlọ́run jẹ́ kí owó wọn tán ṣó ti yé yín tí wọ́n bá tán ẹ̀rín pé kan tá à ń sọ ìdá tó pé mo sọ̀rọ̀ kan fún ilé ẹ̀kan pé bẹ́ẹ̀ sọ pé òtòṣì ò ní tán lórílẹ̀ ibi tápò tiẹ̀ ti ń ga ẹni tí ò tí ì rówó jẹun aṣọ máa lọ yọ dátà tó kó fẹ́ ṣe àyọnu sọ̀rọ̀ tí ó kàn so ìkejì bẹ́ẹ̀ ni pé tí mo ní mo kọ́ lára bàbá yẹn bàbá yìí ipò tó wà ń sìn 30 years ló fi nurture ẹ̀ as a president ṣèyàn kálẹ̀ lómi a máa ń pẹ́ àwọn ti dàgbà òun lè lọ kú jáde ó jẹ́ pé òun fi wàhálà yẹn lẹ̀ bọ̀ tó dúró tán pé ibi iṣẹ́ òun máa débẹ̀ ọlọ́dẹ̀ tì lẹ́yìn òun náà ni pé anything tó bá ń ṣe ní determination kó dẹ̀ wà focus iṣẹ́ tí mò ń ṣe yìí ọmọ ẹkẹrẹ ṣe ni mí díẹ̀ máa jìrì ẹ̀ agbára Ọlọ́run máa dàgbà máa dògbò ẹni tó bá ní kí n kú aṣíwájú mi kú mo ti jìyà mo dẹ̀ jọ ọ̀rọ̀ṣẹ́ yìí ibi tó kù sí yẹn Ọlọ́run máa bá mi ṣàtúnṣe ẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wa náà àwọn náà wọ́n máa jèrè iṣẹ́ wọn wọn ò ní kú sọ́nà bí èéfín ògo wọn kò ní sọnù gbogbo àwọn tó ń fẹ́ wa tó ṣàn tì wá lẹ́yìn ẹ̀wọ̀n pàwọn kan wà dáadáa wa ló ń fẹ́ tó bá ti ra dátà wọn wọ́n fẹ́ gbọ́ pé dáadáa ṣẹlẹ̀ sí wa ni ewu àwọn ní pé tẹ́ bá gbọ́ tó bá ní ọ̀kan ṣe artist ọmọ sáré ó máa dùn wọ́n bí ẹni pé àwọn ló ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan wà tọ́pọ̀ nífẹ̀ẹ́ wa dọ́kàn tó yẹ pé ìra gbọ́dọ̀ rìn wá wọ́n pọ̀ gan lára àwọn fáǹsì wa so kò dẹ̀ sí pé ibi tí bíbélì sọ pé láàárín àwọn èèyàn mi làwọn èèyàn kà wà so àwọn èèyàn eré yẹn ni wọ́n máa wò ẹ̀gbọ́n kan tí kìíní sọ ni Ayéfẹ́lẹ́ ó ní tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi fi 20% sílẹ̀ tó máa gbé mú so kò kàn ẹ́ pé àwọn èèyàn kan kó ire ẹ kò kàn ẹ́ pé àwọn kan ṣe bákan sí ẹ ibi tí wọ́n ń lọ ló gbọ́dọ̀ máa wò tí Tinubu bá wo pé àwọn èèyàn kan ṣe pé àwọn kan ṣe kíní kan tó bá wo pé àwọn ti dàgbà èbó yóò tiẹ̀ lè kú kó tiẹ̀ fi kíní ipò yẹn lẹ̀ kó máa kò ní débẹ̀ ṣùgbọ́n ó nípinnu ọkàn ọlọ́dẹ̀ ti ìpinnu ẹ̀ lọ́kàn àtẹ̀mí àti ẹ ìpinnu ọkàn wa Ọlọ́run á tì lẹ́yìn. àmín ẹ ṣeun gan ẹ ṣe bàbá ẹ ti bá a sọ pé ọlọ́pọ̀ ọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ yìí bàbá. kí lèmi mọ̀ ní tèmi ṣé mo sọ mi tí ì sọ kankan. ọpẹ́ náà ni màá máa dá lọ́wọ́ yín bàbá tábà ní kàkà ní 2 3 sí 4 sìn ó ti wọ́n tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. ní 2018 mo ṣe 25 years on stage Malaika ló wá play mbẹ mo dẹ̀ ṣe birthday ọjọ́ ìbí mi pẹ̀lú ẹ̀ mo dẹ̀ ṣe graduation fún àwọn student mi àwọn bíi bóyá 15 tiẹ̀ ni wọ́n process wà nílé evidence wà online ìgbà náà ni mo launch Ọ̀pá Mósè. bàbá ẹ ṣeun gan. so ṣẹ́yìn pọ̀ mọ́ kérésì ní mi di iṣẹ́ ibi táwọn ọ̀gá mi ṣì wà tó ti máàkì 40 years on stage máàkì 50 years on stage ibi táwọn ìyá mi wà tẹ́ pé wọ́n sì máa ẹ wá àwọn ìyá ìwé òtẹ́ bá rí wọ́n sìn ẹ wá àwọn ìyá rainbow àwọn ìyá yẹn Ọlọ́run máa jẹ́ kó pẹ́ jù báyìí lọ wọn kò ní dàgbà yà lásán wọ́n máa wà fún wa títí ni ẹ wo Jídé Kòsọ́kọ́ ọmọ ìlú mi ọmọ Èkó àwọn tí mò ń dákọ yẹn gbogbo àwọn ọ̀gá mi wọn ṣe ìbọn Ọlọ́run máa gbé wọn ó wọ̀n ní ṣánkú. bàbá kí tó yọ̀ǹda yín kẹ́ tó máa lọ ẹ dárúkọ yín lẹ́ǹkan yẹn tí Sunny mú yẹn jẹ́ Cole ṣùgbọ́n ó ní èèyàn kan tí mo máa ń gbọ́ eléré orí ìtàgé náà ni tí wọ́n ń pe ẹni Olúwọlé Cole tí gbogbo èèyàn mọ̀ sí Baraka bàbá ǹjẹ́ tọ́mọ́ ẹni tá à ń sọ yìí. ìyá ẹni tẹ́ ń sọ yìí ó dàbí iṣan ọ̀run ni. iṣan ọ̀run. bẹ́ẹ̀ ni. bàbá ẹ má bá a sọ̀rọ̀ lówe mọ́ ẹ bá wa sọ kí nìyẹn sọ bó lè yé wa dáadáa. iṣẹ́ yìí ṣé bẹ́ẹ̀ ṣe jókòó yìí bẹ́ẹ̀ni ṣó possible kẹ́ yọ ẹmọ kójú méjì lẹ́ni bẹ́ẹ̀ni ṣe lè yọ ọ̀kan kúrò ń bẹ̀. bàbá kí ni mo fẹ́ fi ràn. àádọ́ kan béèrè rí. èmi náà ó ti dá fọ́jú. so bẹ́ẹ̀ náà ni Baraka ṣe jẹ́ sí mi. bàbá òwe náà lẹ́sìn sọ̀rọ̀ bàbá ẹ bá wa là á mọ́lẹ̀. ẹ jẹ́ kí n tún béèrè kan lọ́wọ́ yìí ẹsẹ̀ méjì lẹ̀ fi rìn àbẹ̀ bẹ́ẹ̀ni ṣe lè gé kan kúrò ń bẹ̀.
arọ lónítọ̀hún. no ìbéèrè ni mo ti béèrè. Bàbá àwọn nǹkan tẹ̀ ń bèrè àwọn nǹkan tó le. bẹ́ẹ̀ náà ni Olúwọlé Cole àti Branko ṣe jẹ́. ìyá kan bàbá kan ló bí àwa. ìyá kan bàbá kan a lè tẹ̀léra wa ní èmi àti ẹ̀. àdẹ̀fẹ̀ Sunday àtijọ́ wa ni. Ìyẹn Sunday tó kọjá yìí. ọdún ẹ̀rín mú wọn sùn ní Sunday tó kọjá yìí. ẹ̀ ń fi yé wá sí pé bàbá kan náà ìyá kan náà ló bí Olúwọlé Cole àti ẹ̀yin. tẹ́ bá ti ń rí Abraham Ọlákúnlé Cole bẹ́ẹ̀ni àti Joshua Olúwọlé Cole bẹ́ẹ̀ni tó ń jẹ́ Akeem Alhaji nsìn. Joshua Olúwọlé Cole Abraham Ọlákúnlé Cole bàbá kan ìyá kan ni wá tí nǹkan kan dẹ̀ ní ikú ò ní pa wá. àmín àmín. a ti jìyà iṣẹ́ àjọ máa jìrì ẹ̀ ni. bàbá. Ọlọ́run àtúbọ̀ bá mi fún lẹ́mìí gúngún. àmín. Ọlọ́run bá mi fún ní ọlá àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. àmín àmín. ọmọ tó bí á dirú digba lójú ẹ̀. àmín. so bó ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ṣe tán nìyẹn ẹ̀gbọ́n àtàbúrò. ọyàn kan náà lájọ mu kò ṣe bí yá pé àkọ́jọ tán ọyàn kan làá méjì jọ mu. a tẹ̀léra wa ni. bàbá mo rí àwọn similarities kọ̀ọ̀kan kó tó dín pé a bẹ̀rẹ̀ nǹkan tí à ń ṣe mo rí lára torí mo ò pé àwọn nǹkan ń gbọ́ Cole nígbà tẹ́yìn náà dákọ̀ ẹ ní Cole bọ́ mo fẹ́ bèrè nípa Alhaji Baraka Olúwọlé Cole mo fẹ́ torí ẹ ti fi yé wa pé ọyàn kan náà lẹ́yìn àti wọ́n jọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n a ti rí ní pé tí bàbá bá ṣe fíìmù tó bá wà lórí orí ìtàgé a rí pé bàbá máa ń sọ oríṣiríṣi àwọn slang kankan tó yẹ pé ní káwa tó bẹ̀rẹ̀ nǹkan tá à ń ṣe ẹ̀yin náà dọ́gbọ́n ju àwọn nǹkan kan ṣùgbọ́n ẹ fi bò ẹ fẹ́ gbé wa débẹ̀ ẹ wá fi ọ̀rọ̀ Bíbélì ẹ wá fi ń bọ̀ wá látẹ̀. Baraka Cole ṣé wọ́n ń kọ́ èdè yìí ni torí bí wọ́n ṣe gbọ́ púpọ̀ àwọn slang tá a máa ń gbọ́ yìí àwọn bíi màfúmàpá wọ́n sọ nǹkan kan níjọ́ kan ó yà mí lẹ́nu wọ́n sọ pé olóṣì èèyàn jẹ Indomie. no okay. olówó tẹ bá wo Indomie wà tó máa polówó ẹ. bẹ́ẹ̀ni. chicken turkey ni wọ́n fi polówó ẹ. bẹ́ẹ̀ni. olóṣì ló máa ń fẹ́ yín jẹ. bàbá mo wá rò nǹkan yẹn èmi náà wá wò pé àtijọ́ yẹn èmi ò ti fi ẹyin jẹ Indomie mọ́. no ẹ kà wà realistic ṣé nígbà tí wọ́n polówó Indomie sẹ́yìn lọ́fíìsì. wọn ò fẹ́ yìn. yẹn mi pé Baraka tẹ̀ ń wò yẹn ọmọ ọgbọ́n ni gbogbo ìgbà lóye máa ń calculate. Baraka ò kò ní bá yín ṣeré kẹjókòó tí kò má mẹ́kọ̀ọ́ kan lára yín. ọmọ ìyá mi ọmọ bàbá mi ni. Baraka ò kì í kàn lọ sí òde ṣá ẹ lè bá ń bẹ̀ láyéláyé àkàbí àwa nù ilé a máa sùn kó wà nù ilé ẹ lè kọ̀ yín pé wọ́n kọ̀ Baraka níyà o fẹ́ tó bá lọ síbì kan ó mọ̀ pé ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni òun fẹ́ lọ mú nǹkan kan tó gbé gbogbo wà ní Baraka ọpọlọ ẹ̀ tó nígbà táwa kékeré ẹ̀rù ẹ̀ máa ń bà mí ni pé. ṣé wọ́n le láti kékeré ni. bó ṣe máa débẹ̀ yẹn náà ìgbà táwa kékeré kọ́kọ́ àti máa ń bẹ̀rù nínú ọ̀rẹ́ tá a bá máa pín owó. Baraka ò lo calculator yìí. kò lo calculator pín owó. kò sí bí owó yẹn ṣe lè tó kẹ́pẹ́ bílíọ̀nù ẹ pé wá ti dúró báyìí tẹ́ bá ti ń calculate ẹyin tí bá àṣebí báyìí ní báyìí ní báyìí òun fún ara ẹ̀ pọ̀ lẹ̀ calculator ni. wow. so 2-3 ten investor yẹn òun ti rò nǹkan tó máa fi mú jáde fún yín. sọ Ọlọ́run fún lẹ́bùn calculator lọ́pọ̀lọ́ tiẹ̀ number 1 ọmọ Èkó ní ọjọ́ bí wá sí ọ̀fẹ́ ni. ìgbà tó débì kan mo sọ pé mo lọ sóṣòdì ìrìn àjò wa ìgbà tí dáàdi wa sick because dáàdi wa ó pẹ́ kó tó bímọ. ṣé you understand wọn ni bíbí èmi àti ẹ̀ ṣe tẹ̀léra wa. about 40+ ní adúlá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń bímọ. ṣé you understand tó yẹn bí àwa kọ́ tí mo fẹ́ mú jáde ni pé ìgbà tó wá tó stage kan wọ́n ti ń dàgbà wọ́n ti ń sick because our daddy we lost our daddy at the age of 72 years ní 1980. ṣé you understand kọ́ tí mo fẹ́ mú jáde ni pé ṣe mọ̀ àwọn ẹbí aṣáájú wọn á ṣe property dẹ́ wà èyí tó dẹ̀ fẹ́ kó ohun pé tí ó bá wà lọ́dọ̀ mi ṣe gba àwọn kìíní ọ̀dọ̀ mi wà máa so àwọn bá ká lọ sí ọ̀dọ̀ àbúrò dáàdi wa ní Mushin ẹ bá lọ ẹ lọ kó street a nílé kò tó 20. wow.
ẹ lọ Coast Street ó wà èyí tó wà ní Surulere tó mẹ́ta èyí tó wà ní so Coast Street Aboyade kò the same family ni wá. ẹ má bínú sá iṣẹ́ wo gangan ni bàbá ń ṣe kó tó jáde láyé. dáàdi wa carpenter ni. carpenter. bẹ́ẹ̀ ni. ẹni báwa ni bàbá ṣe dé pé yes orúkọ yẹn ó milẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi ní street báwo lọ ṣe ṣe. ẹ ṣe àwọn pé bàbá wa bẹ́ẹ̀ni oníṣòwò ni wọ́n ṣàràn tó tẹ ìlú Èkó dó ni bàbá wa. tọ́wọ́ bá débi wọ́n ní tọ́pọ̀ lọ́ bá débi òrùka fò tẹ bá wo kóòlù ẹ tẹ bá wo ìrìn àjò kó ẹ pé kóòlù ń ṣòwò kan kékeré. bẹ́ẹ̀ni tẹ bá wo àwọn tó ní Èkó ẹ máa rí Kòsọ́kọ́. bẹ́ẹ̀ni ọ̀gá mi bàbá mi Jídé Kòsọ́kọ́ ọmọ ọba Èkó làwọn. àwa náà ní agboolé lẹ́kọ̀ọ́ àwọn bàbá wa tọ́tẹ̀ Èkó dó. bẹ́ẹ̀ni àwọn oníṣòwò ńlá ni wọ́n. òyìnbó lọ́jọ́ ń ṣòwò pọ̀. òyìnbó ṣùgbọ́n náà ni wọ́n ṣe ń tàn káàkiri ẹ bá rí Aboyade kò family the same family. Ọ̀ṣọ́ kò the same family ni kó kan náà ni gbogbo ẹ̀. tẹ bá tún dé lẹ́gbẹ̀ẹ́ àta ẹ tún máa rí Coast Street the same family náà ni. so Cole is extended family tẹ bá dá Gègé àní street ń bẹ ó tàn káàkiri ni kò ń ṣe bí kan you understand but ọmọ bíbí ìlú Lagos Island ni wá ibi tí gbogbo wọn ti ṣàn jáde káàkiri tó fi ń spread kiri ní èyí tó lọ sí Abẹ́òkúta tó lọ sílẹ̀ Yíbò tó ṣe tẹ bá dé Abẹ́òkúta náà bàbá kó family ń bẹ tó gbilẹ̀ ni kò ṣe pọ́n kọ̀ kọjá lásán ẹjọ́ tiwa kò ní kọjá lórí àpáta àpáta tí wọ́n bó ṣe rí tọ́ máa níjò kọjá lórí ẹ̀ ṣéjò tiwa bá kọjá lórí àpáta tó máa fà mí síbẹ̀. so co family is a big compound you understand so nǹkan tí wọ́n fẹ́ mú jáde ni pé òun wá lọ sí Mushin so Mushin lòun gbé lọ́ba ń pè yàn kan ní Sọ́nití Adéṣọkọ̀ àwọn pàdí ẹ̀ nìyẹn àwọn pàdí tiẹ̀ nìyẹn Sọ́nití Adéṣọkọ̀ mo yẹ wọn tí Sọ́nití tó ti rìn ti pẹ́ gan mẹ́mu kò sí àwọn tó bá wà ní gbogbo 80-90 ọmọ àmọ́ Sọ́nití Adéṣọkọ̀ ní Mushin tó àwọn ibi tóun máa ń kò sí bẹ́ẹ̀ wá Báràká lé ọjọ́ méjì mẹ́ta àwọn tó ń ta tẹ̀lé lọ nìyẹn. bàbá ẹ má bínú o. ṣùgbọ́n nǹkan tí mo kọ̀ rí ni pé Báràká gbogbo bó ṣe lo ìrìn àjò pẹ̀lú àwọn kò bá wọn ṣe wọn tó ń ṣe wọ́n ń fa gbó wọn mu tí wọ́n ṣe yẹn. béèrè ni torí níjọ́ tí wọ́n sọ kò bá wọn ṣe rí. wọ́n sọ nínú interview kan tí mo wò wọ́n sọ pé látijọ́ táwọn ti dé ayé àwọn ò fagbó àwọn ò jẹ drug àwọn kò bá wọn ṣe sẹ́ẹ̀. mo fẹ́ confam látẹnu yín. ẹ kí tí wàá sọ tuntun fún yín ẹ kí tí wàá sọ tuntun fún yín. ṣẹ́rí Cole family yẹn kò lè bàjẹ́ lórí ẹnikẹ́ni nínú wa. nígbà tí Báràká ń travel tó lọ sí Paris lọ sí Turkey lọ sí gbá lọ sáwo káàkiri àwọn kan ti súnmọ́ wípé ọ̀gbẹ́ni wa wọ́n ṣe ń ṣe ìrìn àjò yẹn nìyí inú family wa kò ń ṣọ̀rọ̀ ẹnu a ní ìtẹ́lọ́rùn a ní ayọ̀ ọkàn ìtẹ́lọ́rùn lọ bá ìwà tó ti fún ṣíṣe nǹkan lọ pé small gbé eléyìí tó bá gbé débi báyìí 10 million kan lọ́wọ́ 5 million kan lọ òun ti gbọ́ wọn pé ọmọ ọgbọ́n ni ó máa play pé bọ́ tó bá sọ pé no wọ́n lè ṣèkà but ó máa play yín tó yẹ pé ẹ máa filẹ̀ sí ẹ̀dẹ̀ níjà àìmọ̀ nǹkan tó ti fi lọ tó lè di owó táwọn kan ń bí lè pé ìtẹ́lọ́rùn lọ́ba ìwà bá ṣe wáyé pa máa rí náà la máa rí ìyẹn gbọ́dọ̀ kanjú kọjá kádàrà ṣẹrẹ lómi àárọ̀ lògùn ẹ̀ ó máa ní títí lọ́jọ́ tó máa fi kú ni ẹlòmí tó bá ní láàárọ̀ tó máa tọ̀sùn ó máa lọ ògo yẹn máa parẹ́ òun gangan máa parẹ́ ẹlòmí ọ̀sán ló máa bẹ̀rẹ̀ ádẹ́ni tó máa fi kú ẹlòmí tó bá kọ́ ni lọ́sàn kò ní dá lẹ́mu lọ́wọ́ bọ́tẹ́ ẹlòmí tó bá ti ń dọ̀sán máa lẹ́ ló máa ní ó dẹ̀ máa ní títí ṣẹ́yìn nǹkan táwa máa ṣe tó yẹ pé táwọn ọmọ tá bá bí sílẹ̀ táwọn máa fi ègúnlẹ̀ fún wọn nítorí pé à ń wá ọ̀rọ̀ ayé àwọn ògo àwọn ò ní ṣe. bàbá mi mọ̀ bóyá ní kankan tí ó ṣẹlẹ̀ sí àìdá lórí iṣẹ́ àbí kẹ́ personal life mi tó yẹ pé ẹ fẹ́ bá àwọn olólùfẹ́ yín sọ tó yẹ pé ó ṣẹlẹ̀ nígbà tí nǹkan náà ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tó dùn yín púpọ̀ tó yẹ pé tẹ bá ronú kan ó máa ń bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti gbé yín fò nǹkan náà báwo lẹ ṣe àwọn nǹkan wọ̀nyí bàbá ń jẹ́ṣẹ́ nìkan ẹyọkan àbí méjì tẹ́ kò fẹ́ bá wa sọ. kẹrí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ tó nípọn tó dẹ̀ lágbára ṣùgbọ́n
mo kàn máa fẹ́ brief ẹ̀. Okay, sir. Mo kàn fẹ́ kí àwọn ará ilé kí wọ́n kẹ́kọ̀ọ́. Okay, sir. Ìmọ̀ ni. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún wọn ni pé ó tún ní ṣe pẹ̀lú ipa òbí nínú ayé yàn. Lábẹ́ àkóso bó ṣe lè hàn kó rí. Lábẹ́ àkóso bó ṣe lè hàn kó rí. Má bẹnikẹ́ni dá má jẹun. Àṣírí. Má bá anybody dá má jẹun. Pàápàá jùlọ obìnrin. Ìwọ nìkan ni máa kò ní sí kinní kan I love you àṣe kinní kan àṣe kinní kan. Ọgbẹ́ ayérayé ni. Ọgbẹ́ ayérayé. Ṣé tí èèyàn bá ń mú àáké tó bá ṣáàyàn báyìí pẹ́, Bẹ́ẹ̀ni. ó máa jiná ṣùgbọ́n gbẹ̀yìn ló kù ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo wà ní school tá à ń jàjà kan nísàlẹ̀ Èkó grammar school, ìjà school sí school. Àwọn ìgò tó bá wà nígbà táwa náà ń ṣẹ́ẹ̀lì wọn lọ́jọ́ kìíní àná pẹ́ wà mí báyìí, mo máa ń rántí ẹ̀. Ìgbà tá à ń ṣe àwọn àmì kan nìyí bí báyìí láti 1990 kò kúrò ńbẹ̀. Ṣé ó ti jiná o? Ṣé pé kò kúrò ńbẹ̀? Bẹ́ẹ̀ni. Sí ọbẹ̀ náà ni kò sí bó ṣe lè lọ nífẹ̀ẹ́ obìnrin tó ń lé ayé ẹ̀. Má dá má jẹ̀mú fún obìnrin. Tó pé àwọn Yorùbá sọ pé tí àlọ́ bá ti lọ àbọ̀ máa ń bọ̀. Nǹkan tí mò ń sọ yìí ó jẹ́ kí àwọn kan tó jó pé ó jẹ́ kó máa wò mí ní aspect kan bóyá bẹ́ẹ̀ ni pé kan ṣùgbọ́n ọgbẹ́ ọkàn ló jẹ́ fèmí tí ò yẹ àwọn ẹlòmíì. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìnàjò ayé mi, ìgbà tí màá máa dàgbà torí ìrìnàjò mi pọ̀ gan-an, mo ń sọ torí pé káwọn kan lè kẹ́kọ̀ọ́ látara bẹ́ẹ̀ ni kò ń ṣe ọjọ́ kí n máa sọ. Ìgbà tí mo lose dad mi tí mo lọ gbé lọ́dọ̀ àwọn ẹbí ìyá tó bí mi lọ́mọ, wọ́n like mi gan tó pé mo wà hard working láti kékeré ayé mi. So tẹ́lẹ̀ bá ti dé ní Kúnlé ó ń ṣiṣẹ́ gan-an, wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ràn ẹ̀. Má bọ̀ wá lọ gbé lọ́dọ̀ mi, wá lọ bá mi ọlùdé lọ máa fi mú mi kúrò níbi tí mo wà. Ilé wa lóṣòdì yẹn àfọlùdé mú mi. Tí wọ́n bá máa mú mi lọ, mo tún lọ sin àwọn yẹn náà ni. I never regret it because ó jẹ́ kí n jẹ́ akọni dìsìn. Ṣùgbọ́n ó nípa tó kónú life mi tó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi lẹ́gbẹ̀ẹ́ kan. So they never train me ní aspect of àwọn kankan tó yẹ pé ó lè hurt ọjọ́ iwájú mi. Ṣé pé kéèyàn pọ̀ ọmọ jókòó bá wí pé báyìí àwọn kan báyìí kò sáyé yẹn. Tí ó lè ti ní pé ó yá ṣiṣẹ́ bí báyìí gbọ́dọ̀ dọ̀tí which I gain that neatness. Nǹkan tí mo máa fẹ́ mú jáde ni wípé mo gbébè kan church ni mo wà inú church mo wà for like years. Ó tún wà òun ló fà á tí mo fi sọ pé school tí mo lọ méjì ni. Mo ti bẹ̀rẹ̀ school ní bíbí kan ìgbà tó yá tí mo tún lọ síbì kan mo stop mo tún ẹ̀sẹ̀ padà wá tún bẹ̀rẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a dúpẹ́ fún Ọlọ́run Ọba. Nǹkan tí mo máa fẹ́ mú jáde ni pé ṣùgbọ́n tí máa kọ̀ kúrò ńbẹ̀ tó máa di 1988 tí mo ní fẹ́ padà sílé bàbá mi. Ṣé ibi tí mo tún gbé yẹn náà àwọn kan wà tí mo sọ pé àgògògò jẹ́ ni wọ́n ti tọ́ bọnú life mi tó wọ́n ti wọ ọjọ́ iwájú. Mo jagun ẹ̀ fáìmọye ọdún. Ṣé wọn pé ogun lédè máa ń tíyàn lógun ta lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni. Nǹkan tí mo máa fẹ́ mú jáde ni pé nígbà tí mo wá lọ sí ìsàlẹ̀ Èkó grammar school yẹn mo pàdé mo lọ ṣe that is mo ṣá nínú ìrìnàjò mi ṣá mo ti pàdé ẹni ẹ̀ta fíjọ́ di pé a bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ara wa káàkiri. Nǹkan tí mo sọ ni pé ẹ̀jẹ̀ ń pé irọ́ ni ẹ̀yin ọkùnrin ẹ máa ń dánú òun dẹ̀kẹ̀rẹ́ kò ní ìyá kò ní bàbá. So I feel so much pain pé I won't betray this person.
màá dá májẹ̀mú fún pé láyé kankan báyìí ọ̀rọ̀ tí mò ń sọ ọgbẹ́ ọkàn ni. Máa mú bíléèdì lọ́jọ́ kìíní àná ìjọba pé a máa ń wọnú fíìmù nígbà tá a kéré ni tèmi mọ̀ pé wọ́n ní kinní kan tó ń ṣu sí ìṣàsùn ó ń ba sàárì ara ẹ̀ jẹ́ ni. Màá fi tọ́ ọwọ́ mi mo fẹ́ jẹ sí ẹnu fèsì eléyìí ò ń ṣe fíìmù real life. Mo ti gbọ́ ìgbà tí mo sọ mo ti ń ṣe course lọ́wọ́. Mo ti ń ṣe travel agency course tí mo ní mo ń ṣe aviation course tí mo ń ṣe lọ́wọ́. Màá dá májẹ̀mú fún pé ìwọ nìkan níṣẹ́ kò tún sí obìnrin mímọ́ èmi dẹ̀ ti nípinnu. Ọ̀rọ̀ yẹn tún wá relate pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan. Mò ń sọ̀rọ̀ yìí fún gbogbo àwọn tó lọ́run dá kó lè ṣọ́ra ni kò yẹ kí n sọ jáde tó pé ọgbẹ́ over 30 something years ni almost 40 years. Èmi àti àwọn ọ̀rẹ́ mi kan jókòó lọ́jọ́ kìíní àná mo ṣe ń padà sórí ọ̀rẹ́ àwa jọ jókòó ìkan wá sọ pé tó ń bá dàgbà ìyàwó mẹ́rin ló máa ní o òun ní girlfriend ara. Ìkan wá sọ pé eléyìí ṣe fíìmù reality mò ń sọ fún yín o kan ní irọ́ o ìyàwó kan lòun máa ní ṣùgbọ́n wọn á ní girlfriend tó pọ̀ lọ. Ìkan wá sọ pé doctor lòun fẹ́ ṣe. Ìkan sọ pé òun ò kọ̀ kóun kú o òun ṣàgbọ́dọ̀ lówó ni. Ṣẹ̀rí àwa márùn tájọ jókòó tájọ sọ̀rọ̀ yẹn ṣẹ̀rí àwọn tó sọ pé àwọn ò kọ̀ kẹ́nìtìn àwọn ò bá kú àwọn ò bá ṣe kinní kan nǹkan báyìí láwọn fẹ́ ṣe. Ojú 10 years back lọ ìkànnì olè dẹ̀ pa. Olè pa. Fíìmù kọ́ ni mo ń sọ reality fún yín ni o àjọ wà nínú ilé lọ́dún náà lọ. Ayẹyẹ ṣetán ní secondary school ni àwa wà nínú ilé àwa ń sọ àjọ jókòó ilé ọ̀dọ̀ mi ni gbogbo máa fi ń ṣe base lọ́fẹ̀ẹ́ nílé wa ní gbogbo àwọn boys wọn pọ̀ tó máa ń jókòó tì mí. Àwọn kan wà mọ́ta àwọn kan travel káàkiri ń sìn lára àwọn tí mo gbà sí ilé ọ̀dọ̀ mi nígbà. Ṣẹ̀rí àwọn méjì tó sọ pé àwọn kọ̀ọ̀kan àwọn kú àwọn méjì ti kú bá. Mo sọ pé ọ̀rọ̀ téèyàn ń sọ lágbára ẹ̀jẹ̀ ó lágbára. Ọjọ́ kìíní àná tí mo wá sọ fẹ́ nìyẹn pé ìwọ ni máa fẹ́ nǹkan tó kù tí mo sọ lẹ́yìn mi rántí but máa fẹ́ yẹn mo ṣe rántí. Lóòótọ́ mo fẹ́ o. Èèyàn mo dẹ̀ ìgbà táwa jọ ń dẹ̀jẹ̀ yẹn tí gbogbo àjọ ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nínú ilé yẹn mo fẹ́ mú jáde máa ní èmi láyé mi ìjẹ́ fẹ́ yàwó méjì ìyàwó ẹyọ kan tí máa fẹ́ tí máa fi kú. Mo lè wà ní girlfriend lẹ́gbẹ̀ẹ́ o but ìyàwó ẹyọ kan ni máa fẹ́. Ṣàǹkọ́ yẹn nípa anu traces ayé mi. Nígbà tí ẹni tí mò ń sọ yìí tí mo ní mo jẹ́jẹ́ fún yẹn nígbà táwa jọ bẹ̀rẹ̀ ìrìn àjò wa àwọn ìjì ó ṣìṣì jà ó bímọ fún mi and àwọn ọmọ mi they are doing fine UK lọ́wọ́ UK kan jẹ́ lecturer ní Caleb University ìyẹn lọkùnrin mi but ìgbà tí ìjì yẹn lágbára gan láàrin mi àti ẹ̀tọ́ pé gbogbo tó bá ní ká lọ gbàdúrà máa sọ pé pẹ́ǹtùká I try as much ìgbé kó má wáyé but ó wáyé going to 14 years now tí máa ti wá rẹ̀ ní tó ń mú mi tó mo fẹ́ fẹ́. Mo kọ́ ní 5 years trauma ni mo kọ́ ní pé ẹ̀jẹ̀ pé mo ṣe jáde secondary school mi àti ẹ̀tìjọ́ ń bọ̀ gbogbo mo ṣe lọ course mo jọ ń ṣe èmi àti ẹni I so much love her. Nǹkan tí mo fẹ́ mú jáde ni pé tí má ti rẹ́ni tí mo fẹ́ after that 5 years trauma tí mo fẹ́ gangan pé mo fẹ́ tí má ti lè bóbìnrin kan sọ̀rọ̀ tí mo like ẹ bá yà kí n pa á fún yín ọ̀rọ̀ kan máa ṣẹlẹ̀ obìnrin kan máa kọ̀ dédé bẹ́ẹ̀ sì misbehave sí mi tí má ti obìnrin bá tún wọ́n pé wọ́n ó jẹ́ ìfilẹ̀ jẹ́ kí n ṣáà force ẹ̀ jẹ́ kí n tún mẹ́lò mi tí n bá taba kó tó dé pé bóyá mo kọnu sí ó máa ṣe bí lọ́ọ̀pù sí mi ó máa ṣe dáadáa ṣé tí bá ti lè kọnu sí láti bẹ̀rẹ̀ báyìí ó ti tán the end ni
I suffered this for years. So wá jẹ́ káwọn èèyàn máa wù lóyè pé ọkùnrin onírànú. Mo jagun ẹ̀ lábẹ́lẹ̀ títí ọ̀rọ̀ tí mo ń sọ first time tí mo kọ́kọ́ sọ jáde ni. Láti ọdún tí mo ti ń jagun ẹ̀ lábẹ́lẹ̀, mo ṣe sọ fún àwọn àbúrò mi lọ́dún yìí ni. Tó mo rí pé mo ti ń wà nípò kan tó yẹ pé mo ní láti sọ̀rọ̀ jáde. A lot of ṣe rí aṣọ tá à ń wọ̀ yìí ó bu ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra. Ẹlòmíì ẹ̀ máa yóò lè kó mọ́tò mẹ́jọ ó lè kó jọ. Ṣùgbọ́n nínú ọkàn ẹ̀ kò láyọ̀ kankan. Ẹlòmíì lè jẹ́ owó ní ìṣòro ayé. Ẹlòmíì lè jẹ́ ọmọ ni. Ẹlòmíì lè jẹ́ aya ni. Ẹlòmíì lè jẹ́ àlàáfíà ni. Ṣùgbọ́n tẹ́yìn máa ń rí tó bá dagbádá báyìí ẹni ogun tí everybody ń jà lábẹ́ aṣọ ó kọjá nǹkan táwọn èèyàn ń fojú rí. Bẹ́ẹ̀ni. I try as much as possible to overcome it. It didn't work. Up to this moment. Ó tó level kan mo bá yàn kan mo tún bá rìn àjò fún 4 years. At the end of the day ó padà fi mí lẹ̀ ó wà ní Germany bá. The worst part wá ní pé àwọn tí èmi àti wọn bá jọ kọjá láàárọ̀ ká bá ti lè kọjá báyìí wọ́n máa travel ni. So mo wádìí kìíní ẹ̀ mo ní pé wẹ́ àlùbáríkà Ọlọ́run náà ni. Àìmọye àwọn ladies wọ́n pé mo ti date tẹ́gbàjọ lájọṣepọ̀ tí wọ́n lẹ́yìn ìgbà yẹn bá wọ́n máa travel out ni. Ṣùgbọ́n tó wá kọ́ ìyá mo kò jó. Ìgbà mi wà mo tún fẹ́ sọ ọ̀kan tí àwọn èèyàn mọ̀. Mo lè wà lórí sẹ́ẹ̀tì báyìí. I suffered this for many years but kò sẹ́ni tó mọ̀ ju mo ṣe ń sọ lé ní ìjáde. Tí mo wà lórí sẹ́ẹ̀tì báyìí. Mo ti lọ sọ́nà tó jí mo ti gbàgbé pé mo wà lórí sẹ́ẹ̀tì. So ìgbà mi máa jẹ́ káwọn èèyàn wò pé kí ló ń ṣọkùnrin yìí gan kan but ìrìn àjò yẹn kò yí ẹnikẹ́ni èmi àti Ọlọ́run mẹ́rin fún tó pé tẹ bá wọ cancer tẹ bá study kìíní wa a máa ń jẹ́ ìtọ́ pé a máa ń ní àmúmọ́ra gan. Mo kàn yín pé mo ti ń wà nípò àgbà ni mo ṣe ń sọ̀rọ̀ jáde. Gbogbo nǹkan tójú mi rí nínú ìrìn àjò mi àti ẹni tí mo ní mo fẹ́ mi ò lánàá mi sọ fẹ́ dá láyé rẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ọgbẹ́ ọkàn ńlá ni. Ẹni tí mo ń sọ yìí ó ti fẹ́ lòmìn sí wà ní UK. Even gbogbo àwọn ọmọ mi sọ mi pé hey daddy go and settle my mommy have move on with your life. Ìgbà ẹni mo tó wọ́n pé òótọ́ làwọn ọmọ ìṣẹ̀lẹ̀ kì í wáyàn kan kì í fẹ́. Ṣé ti wá wáyàn fẹ́ báyìí? Ẹ ká fílẹ̀ fọ́ Ọlọ́run ọba. Ẹ ṣeun gan bàbá àdúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ ńlá lẹ bá wa sọ yìí. Ọ̀rọ̀ ńlá ni ọkùnrin ò gbọ́dọ̀ bá obìnrin dá májẹ̀mú torí kò mọ bí ọjọ́ ọ̀la ṣe máa rí. Bàbá ẹ ṣeun gan. Bàbá kí tó máa lọ ní ìmọ̀ràn ǹjẹ́ ní iṣẹ́ kan tí ẹ ti gbé jáde tí ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ kí wọ́n lọ wò ǹjẹ́ lè bá dárúkọ ẹ̀ àti ibi tí wọ́n ti lè bá pàdé. Àkọ́kọ́ ń bẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní Ọ̀pá Mósè mo ti release ẹ̀ ṣùgbọ́n tí mo release ẹ̀ yẹn àwọn kan wá ń pè mí pé àwọn Ọ̀pá Mósè yìí wò this and that ẹ̀dẹ̀ sáré ti yọ mo ló ní reason so ìgbà tó dẹ̀ yá a tó jù padà sí online wà online báyìí tó bá ṣáà ti tẹ Ọ̀pá Mósè báyìí tó bá ti tẹ Ọ̀pá Mósè wọ́n máa ti rí ẹ̀gbọ́n mi Ọláìyá Martins Folúkẹ́dá Amọ́lá wọ́n ṣáà ti rí pósítà yẹn kọ́ lọ wò tó bá wò tán èmi kọ́ ni máa sọ inú wọn máa dùn pé àwọn òfin tó pọ̀ máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ó wà entertain ó dẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ Ọ̀pá Mósè ní táìtù ẹ̀ ó wà lọ́ọ́lọ́ báyìí ẹ má gbàgbé o fíìmù kan ń bọ̀ láìpẹ́ yìí o ẹni tó dúró ní táìtù ẹ̀ èmi ni mo ní Ọlọ́run ló ràn mí lọ́wọ́ láti ṣe jáde ẹni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú ẹni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú yẹn ní pé gbogbo ipò kíkò tọ́lọ́run bá fi ẹ́ sí ṣe jẹ́jẹ́ kíyèsára tó pé bẹ́ẹ̀ ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀
bó ṣe máa ń babaláwo tó máa ń dífọ̀ ọ̀run. Ipò ní bá wà lẹ́ni túnbẹ̀ ṣe o tó pẹ́ lómi ló máa wà ń bẹ̀ lọ́la àtèmi àti yín a ò ní ṣubú. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sir.